08023699664. Hello. Hello. Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ màámi. Bẹ́ẹ̀ni mà. Bẹ́ẹ̀ni sà. Ẹ yí rédíò yín lọlẹ̀. Mo fi yín lọlẹ̀. N tẹ́ fẹ́ sọ yìí kò ẹ̀ tí ì sọ síta. Mi tí ì sọ síta. Ó yá màámi, mò ń gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo bí ọmọ fún bàbá ọkọ mi. Báwo ló ṣe ṣẹlẹ̀ mà? Táìmù yẹn oko ni wọ́n ń gbé. Ọkọ mi wá travel, wọ́n wá wálé. Ni wọ́n á lọ sáàfù wọn ní yàrá ọ̀dọ̀ wọn. Ni mo dé ṣùgbọ́n ṣe lò wá nìyẹn. Ṣé ọmọ àkọ́bí ni àbí ọmọ tí ń bẹ láàrin? Ọmọ nọmba 2. Ẹ ti bímọ fọ́kọ yín tẹ́lẹ̀ ẹ ti ń gbé. Mo ti bọ́ ọmọ ẹyọ kan fún tẹ́lẹ̀. Ṣé bàbá ọkọ yín gbọ́dọ̀ yín ni àbẹ́ ń gbé lọ́dọ̀ bàbá ọkọ yín? Wọ́n wá kí ọmọ wọn láti oko. Bàbá oko ni bàbá ọkọ yín gbé, wọ́n wá kí ọmọ wọn látoko. Ibo wá lọkọ yín wà? Ó jáde ń ta ìgbà yẹn. Ó travel. Ó jáde àbò travel? Ó travel. Ọjọ́ mélòó ló fi travel tí lè fi ṣẹlẹ̀? Ó bẹ́ẹ̀ tó bí oṣù kan kó tó dé padà. Ìgbà wo ni bàbá ọkọ yín wá láti oko? Ṣé wọ́n ti máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àbọ̀ ẹ̀ṣẹ̀ ìgbà àkọ́kọ́ tí wọ́n wà nù? Àwọn ti máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Wọ́n ti máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni sà. So ọ̀rọ̀ ẹ̀yin àti bàbá ọkọ yín ti wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Kò wọ̀ tẹ́lẹ̀ o, àmọ́ wọ́n máa ń fún mi ní nǹkan ju ọmọ wọn lọ. Bí irú nǹkan wo náà máa ń fún yín tán bá wá látoko? Wọ́n máa ń fún mi lówó, máa ń fún mi ní nǹkan dáadáa. Ṣùgbọ́n ọkọ yín fún yín lówó? Ó máa ń fún mi bọ̀ kí tó ti bàbá ẹ̀. Kì í tó ti bàbá ẹ̀. Bí èló lọkọ yín máa ń fún yín? Bí èló ni bàbá máa ń fún yín? Tí bàbá bá wá, bàbá lè sẹ́ndì bíi 200k sákàǹtì mi. Látoko iṣẹ́ wo bàbá ń ṣe tán fi ń sẹ́ndì 200k sákàǹtì yín? Ẹ mọ̀ dárúkọ ṣẹ́. Bóò ni bàbá ṣe lówó tán fi ń sẹ́ndì 200k sákàǹtì yín? Àwọn tó ń talẹ̀ yẹn ni. Àwọn tó ń talẹ̀ ni bàbá. Bẹ́ẹ̀ni sà. So bàbá máa ń wá látoko? Lẹ́ẹ̀kọ̀ọ́ báyà bí ọdún lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dún lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà máa ń wá mi. Wọ́n á mọ bẹ́sù jọ lò bẹ́sù ṣe lò wá. Wọ́n ń bà mí. Ẹ wá gbọ́ níjọ́ náà lọ́hùn-ún bó ló ṣe ṣẹlẹ̀? Ṣé ẹ lọ bá bàbá yàrá ni àbáwọn lọ́wọ́ bá yín yàrá? Mo lọ bá wọn ní yàrá. Mo lọ bá wọn. Kí lẹ lọ sí? Mo bá wọn pèpè àyìn. Mo wá láwọn fi jẹ́ ní dáínì. Mo wá lọ gbé fún wọn ní yàrá ọ̀dọ̀ wọn. Ìgbà tẹ́ ẹ sì lọ bẹ̀ ẹ kàn wọṣọ lásán ni àbí ẹ wọ ṣòkòtò àbẹ́ ẹ wọ nǹkan kan? Mo ró tó wẹ̀ ọ̀hún. Ẹ̀rọ tó wẹ̀ lọ bá bàbá ọkọ yín yàrá. Bàbá àgbàlagbà ni àbí wọ́n sì yọ̀ǹgì? Wọ́n ṣẹ̀ṣẹ̀ lé ní bíi 60 ni. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lé ní 60 ni. Bẹ́ẹ̀ni sà. Ó túmọ̀ sí pé plọ́ọ̀gì wọn ó sì mọ spáàkì plọ́ọ̀gì kódà tó bàbá sì lé ní 60. Ẹ wá lọ bá bàbá ọkọ yín ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe gan ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ bẹ̀ so kò sí nǹkan kan pé bóyá ẹ kàn wọṣọ kan bàbá ọkọ ni ìyún ò mí ní pé tí ẹ̀wọ́ tó wẹ̀lì gan mi rò bóyá ìyún ò ní nǹkan kan ṣe. Ìgbà tẹ́ wá débẹ̀ ṣé ìgbà àkọ́kọ́ tí wọ́n kọnu sí yín nù ni àbígbà tí wọ́n tì yín lulẹ̀? Mi ìfẹ́ ọmọ bó ṣe jẹ́ Ọlọ́run bá ń gbọ́ mi mọ́. Àkọ́kọ́ náà nìyẹn mi ìfẹ́ ọmọ bó ṣe jẹ́ ló fi doyún. Lẹ́yìn ìgbà náà wọn ò sì tún súnmọ́ yín mọ́? Àwọn ò súnmọ́ mi mọ́ bọ̀ mo padà lóyún fún wọn. Ìgbà tó ṣẹlẹ̀ ṣé ẹ sọ nǹkan kan lẹ́yìn ìgbà tí bàbá ṣe tójú wọn tán? Mi ì sọ anything, wọ́n kàn ní kí n má bínú pé kó jẹ́ bíi secret. Láàárín ẹ̀yin àti wọn? Lẹ bá mọ́ṣù náà jẹ lóyún bá dé? Mi mọ́ṣù náà jẹ o. Tó a ti tó bí oṣù mélòó báyìí àbọ̀dún mélòó? Mo ti bí ọmọ yẹn o. A ti tó bí ọdún mélòó? First born mi yẹn 2014. Mi ò fẹ́ jẹ́ ẹ̀sọ́dún tẹ́ ẹ bí káwọn èèyàn mọ́ mẹ́ntì ń sọ̀rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìbáyìí ti tọ́dún mélòó? Àná ló ṣe bá ti dé 6 years. Ó dà mi ò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ tún dúwe ara yín nìsín. Ó ti tọ́dún mẹ́fà. Ó ti pé ọdún mẹ́fà báyìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n bàbá ọkọ yín náà sàn sì máa ń wálé ẹ̀kọ̀ọ̀kan.
àwọn máa ń wálẹ̀ kọ̀ọ̀kan ò bọ̀ mí irú nǹkan báyìí ò wáyé mọ́. ṣé bàbá mọ̀ wípé ń tẹ́ ẹ ṣe lọ́jọ́ náà lọ́hùn ló doyún? Mi ì sọ o. ẹ sọ fún bàbá? Mi ì sọ rárá o. ní ìsìn báyìí kí wàá lẹ̀ ń rò tẹ́ ẹ fi pè? mi ti ẹ̀ mọ̀ kókó báyìí ẹ̀rù ṣáà ń bà mí ni mi ì mọ̀ ohun tí mo fẹ́ ṣe. yàtọ̀ sí bàbá ọkọ yín látìgbà tẹ́ ẹ ti gbéyàwó tẹ́ ẹ ti gbé lọ́dọ̀ ọkọ ṣé ẹnikẹ́ni ò tú ṣerú nǹkan bá ń fún yín? Rárá sá o. tó yẹ pé ẹ̀ní mọ̀ náà pé ẹ̀ní mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Rárá sá o àwọn bàbá ọkọ mi náà lẹ́lẹ́ẹ̀kejì ọkọ mi náà ló dì sẹ́jì mi. ó dà kò sí wàhálà. ṣé bàbá ọkọ yín wá láìkí ọmọ yìí ni àbí ó láìkí wọn bákan náà? Ó láìkí ọmọ ti bàbá ẹ̀ yẹn gan. Ó láìkí ẹ̀ gan. ó dà. Ó láìkí ẹ̀ gan ìbejì tún ni wọ́n. ìbejì lẹ fi bí? àbí ìbejì lọkọ yín? Rárá o bàbá rẹ̀ ìbejì kan wà ní fámìlì wọn ni but ìbejì mo fi àwọn ọmọ yẹn bí. ó dà mo ti gbọ́. Yes sir.